Ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Ìpè fún ìpàdé àwọn ọ̀dọ́, ọ̀rọ̀ ààbò, ọrọ̀ ajé àtàwọn kókó mìíràn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ fáwọn ọmọ Nàìjíríà láyàájọ́ òmìnira. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde ìpàdé gbogbogbò fún àwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà. Yóò wáyé láìpẹ́ níbi tí wọn yóò ti jíròrò lórí àwọn ìṣòro tó ń dojúkọ wọn àtàwọn ohun tí wọ́n ń retí látọ̀dọ̀ ìjọba. Tinubu ló sọ ọ̀rọ̀ náà lásìkò tó ń bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún 2024 láti sàmì sí ayẹyẹ ọdún 64 tí Nàìjíríà gba òmìnira lọ́wọ́ òyìnbó amúnisìn. Ààrẹ ní à ń darí lónìí lọ́nà àti fún àwọn ọmọ wa ní ọjọ́ iwájú tó dára, ṣùgbọ́n a mọ̀ pé a kò ní lè fún wọn ní ọjọ́ iwájú rere láì jẹ́ kí wọ́n lọ́wọ́ nínú rẹ̀ Fún ìdí èyí, inú mi dùn láti kéde fún yín pé ìpàdé àwọn ọ̀dọ́ ní Nàìjíríà yóò wáyé. Ìpàdé náà yóò fún wọn láǹfààní láti jíròrò lórí ìdojúkọ àwọn ọ̀dọ́ wa tí wọ́n jẹ́ ìdá 60 ará ìlú. Tinubu sọ pé ìpàdé náà tí yóò wáyé fún 30 ọjọ́ gbáko yóò sì mú ìrẹ́pọ̀ wáyé láàrin àwọn ọ̀dọ́ káàkiri Nàìjíríà láti lè jíròrò papọ̀ lórí àwọn ọ̀rọ̀ bí ètò ẹ̀kọ́, ìgbanisíṣẹ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún pé ìjọba yóò ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn aṣojú ọ̀dọ́ láti yan àwọn tí yóò ṣojú wọn fún ìjíròrò náà. Ìjọba yóò sì ṣe ohun tí wọ́n bá béèrè lẹ́yìn ìpàdé náà. Ìjọba ń ṣàṣeyọrí nínú ìgbìyànjú rẹ̀ láti ṣẹ́gun àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram láti ọdún kan sẹ́yìn. Láàárín ọdún kan sẹ́yìn, ìjọba ti ṣekú pa olórí Boko Haram tí iye wọn tó 300. Bẹ́ẹ̀ náà ló tún ṣẹ́gun àwọn jàǹdùkú àtàwọn ajínigbé Látàrí akitiyan ìjọba, àwọn oníṣòwò ilẹ̀ òkèèrè tó ń kó owó tó lé ní bílíọ̀nù $31 wá sí Nàìjíríà láti ṣòwò. Ìjọba ń ṣàmúlò ìdájọ́ ilẹ̀ tó ga jùlọ ní Nàìjíríà láti fún ìjọba ìbílẹ̀ lágbára lórí owó rẹ̀ àti ètò ìṣúná rẹ̀. Ìjọba ń ṣe ohun gbogbo tó yẹ láti fòpin sí ọ̀wọ́n gógó oúnjẹ àtàwọn nǹkan míì láwùjọ. Ṣíṣàmúlò gáàsì SNG fún àwọn ọkọ̀ èrò ìgboro kí owó ọkọ̀ lè wálẹ̀. Fún ìdí èyí ìjọba ń ṣe àwọn ojúkọ̀ tí aráàlú ti lè lọ sọ ọkọ̀ wọn di èyí tó ń lo gáàsì CNG. Bẹ́ẹ̀ ni ìjọba tún kó àwọn ọkọ̀ akérò CNG wọlé láti òkè òkun. Ìpàdé gbogbogbò fún wọn yóò wáyé fún 30 ọjọ́. Níbẹ̀ ni wọn yóò ti jíròrò nípa ohun tí wọ́n ń fẹ́ lọ́wọ́ ìjọba. Ìjọba yóò sì ṣe ohun tí wọ́n bá béèrè fún lẹ́yìn ìpàdé náà. Àgbékalẹ̀ ètò Renewed Hope Labour Employment and Empowerment Program LEAP, èyí tí yóò pèsè iṣẹ́ tó lé 2.5 mílíọ̀nù fún àwọn ọ̀dọ́ tó kì í dùn kó pọ̀. A ní jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ Abímbọ́lá Olúwatósìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí títí di ìgbà mìíràn tá ó fi ire àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.